ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dúdú mẹ́ta, ọ̀gẹ̀dẹ̀ plantain àgbagbà dúdú mẹ́ta, àlùgbàǹkó mẹ́ta, àlùgbàǹkó yẹn là ń pè ní èso ọ̀gọ̀rọ̀ mẹ́ta, odidi atare mẹ́ta. Ó máa bá mi jó pọ̀, ẹ máa tẹ̀lé mi ká lọ. Tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn àbí oríṣiríṣi àwọn àrùn tí ò kí ń jẹ́ kí ọkùnrin lè pàfọ́ọ̀mù dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀, bóyá nǹkan ọmọkùnrin kéré ni, bóyá nǹkan ọmọkùnrin ó tètè mọ́ ń dẹnu kọlẹ̀ ni, bóyá kì í nà dáadáa bó ṣe yẹ kó nà ni, bóyá omi nǹkan ọmọkùnrin ẹ̀ ó wà wọ́tírì kò lè dánmọ́ ni, àbáwọn àgbàlagbà àwọn ayé ló mú nǹkan ọmọkùnrin tí wọ́n fi ń dà láàmú. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ yìí tán, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254, àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ dẹ̀ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì Transformer 1100 power by Sheikh Afagba Natural Apps láti kojú èyíkéyìí nínú àìsàn àbí àrùn àbí olówó ayé nú tí ò kí ń jẹ́ kọkùnrin pàfọ́ọ̀mù dáadáa. Nǹkan ọmọkùnrin kéré ni, low sperm count ni, quick ejaculation ni, weak erection ni, sex drive, gbogbo àwọn nǹkan tó máa ń ṣokùnfà tó ń da nǹkan ọmọkùnrin láàmú, natural and spiritual. Get all in one get Transformer 1100 by Sheikh Afagba Natural Apps. Egbògi láti India, láti China àti Arab country àti ní West Africa wà la kójọpọ̀ síbẹ̀. Ẹ máa rí orí Pandoro ló ń wò yẹn, ẹ rí. So ẹ gbìyànjú kẹ́ gẹ́tì ẹ̀. À ń ṣe promo ẹ̀ lọ́wọ́ ní Nàìjíríà by at rate of 25,000 naira. Àwọn èèyàn lò wọ́n ń dúpẹ́ lé lórí gbogbo èké nínú àwọn àìsàn nǹkan ọmọkùnrin ẹ̀ low sperm count ni, infertility ni, nǹkan ọmọkùnrin ẹ̀ ò ń ṣe dáadáa ní, gbogbo nǹkan tó ń da ọkùnrin láàmú, tó ń da nǹkan ọmọkùnrin láàmú pátápátá. Gbìyànjú kó gẹ́tì Transformer 1100 power by Sheikh Afagba Natural Apps, packed in South Africa tó gba láàbù kọjá 25,000 naira là ń ṣe promo ẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Anywhere tó bá wà ó máa tẹ̀ ẹ́ lọ́wọ́, àmọ́ yìí lẹ́sọ̀wọ́ delivery powder ló wà nú ẹ̀. Ẹ WhatsApp wa lórí +2761295638 ẹ WhatsApp wa lórí +2761295638. Lẹ́ẹ̀kan sí, tẹ bá ní di Transformer 1100 power láti kojú èyíkéyìí nínú àìsàn àbí spiritual problem lọ́wọ́ ayé nú tí kì í jẹ́ kó nǹkan ọmọkùnrin lè perform, tó bá mú nǹkan ọmọkùnrin tí ó lè perform dáadáa, ẹ WhatsApp Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí +2761295638. Ẹ̀bùn tìbí tó jó yẹn ó máa fi mu ẹ̀kọ́ gbóná níbi sí ní láìta.